àmóhùnmáwòrán Gbangba Làṣántà. Mo kí yín ẹ kú kalẹ̀ gbogbo ibi tí atẹ́gùn iléeṣẹ́ móhùnmáwòrán Oòduà TV ń fẹ́ dé lónìí. Mo sì tún kí yín ẹ kú àmójúbà ètò yìí fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí Ojú Abẹ la pè é. Lórí ètò Ojú Abẹ náà láti máa sọ nípa àwọn òótọ́ ọ̀rọ̀ eléyìí tí ó ta létí tí ó fẹ́ jẹ́ pé àwọn èèyàn kì í sábà fẹ́ gbọ́ lọ́pọ̀ ìgbà. Orí ètò yìí ni a ó ti máa yànnàná wọn. Táíwò Àtọ́lágbé lórúkọ mi. Lórí ètò yìí lónìí àlejò tí yóò máa bá wa sọ̀rọ̀ wọ́n wà níkàlẹ̀. Òótọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí inú ṣọ́ọ̀ṣì inú ilé Ọlọ́run là ń lọ. Bí a ó ṣe ti máa bẹ̀rẹ̀ ètò ẹ ṣáà máa bá wa kálọ. Oòduà àmóhùnmáwòrán Gbangba Làṣántà. Ẹ kú àbọ̀ sórí ètò Ojú Abẹ eléyìí tó jẹ́ àkọ́kọ́ ní sáà yìí. Mo kí ìwàláàyè Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Láọ̀kọ́ mo introduce ẹni tí ó ní ìpè, ẹni tó pè mí tó rán mi níṣẹ́, òun náà ni Ọlọ́run gbogbo àgbáyé nípasẹ̀ ọmọ rẹ̀ Jésù Kristi tó kú fún gbogbo ẹ̀ṣẹ̀ wa. Orúkọ mi ni Wòlíì Ọdẹ́dọ̀yìn Ọláwùmí Ìsìkẹ̀ láti inú ìjọ Jésù ọmọ Ọlọ́run fún gbogbo ọkàn. Jésù ọmọ Ọlọ́run fún gbogbo ọkàn. Ẹ káàbọ̀ dádì. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ wà lórí ètò yìí. Gẹ́gẹ́ bí a ṣe pe orúkọ ètò yìí Ojú Abẹ àmọ̀ sàwọn òótọ́ ọ̀rọ̀ kan nínú lórí ètò yìí, ṣùgbọ́n ká tó wọnú ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ nípa yín, nípa ìpè yín, bí ẹ ṣe di ẹni tí ó jẹ́ pé Ọlọ́run wá wò pé tẹ̀lé mi ọmọ mi, mo nílò rẹ̀. Lóde láọ̀kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé tí ó lè lo irú ènìyàn báyìí, kò sí ẹni tí ò ní ìpèníjà kan tàbí àkókò tó ti lò kọjá. Mo jẹ́ ẹni tí ó fẹ́ le díẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ Ọlọ́run nípa ìránṣẹ́ Ọlọ́run, mi fẹ́ gbọ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn challenges kan ni Ọlọ́run fi hàn mí tó jẹ́ kí n mọ̀ tí mo dẹ̀ bí mo ṣe wà yìí ó fi ara ràn mí. Mo rí Kristi fúnra rẹ̀, mo rí àwọn áńgẹ́lì, mo rí oríṣi kínní, ṣùgbọ́n jẹ́ mú péréte nínú àwọn nǹkan tí Ọlọ́run fi hàn mí. Torí pé ní àwọn táìmù kan tí mo parí, mo lọ school méjì ni mo ti parí, mo lọ ṣẹ́ǹsì, mo lọ sí yunifásitì. Nígbà àwọn táìmù kan tí mo parí mo kàn dé nígbà tí mo wà lóṣogbo, mo kàn dé discover pé mi ò ríran mọ́, ojú mi kàn dédé lọ kí n báyìí lóyún gbà yẹn lọ́wọ́ tó wá bá mi sọ̀rọ̀ wọ̀ pé nǹkan báyìí pé àkókò ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lẹ̀ tí wọ́n pe Ọlọ́run pé afọ́jú ni ó di ẹ̀mí ló gbójú lọ́wọ́ wọn, kì í ṣe Ọlọ́run. Sátánì bá ti rí wípé nǹkan kan báyìí á fẹ́ gba nǹkan kan lọ́wọ́ yín kí iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbé fún yín kó lè mẹ́ẹ̀. Nígbà tí sẹ́yìn báyìí wọ́n gba Ọlọ́run kẹ́ báyìí tẹ́ ẹ̀ bá wá lè gbàdúrà rí i pé nǹkan yóò bá máa lọ náà bá máa fa olúwa rẹ̀ ń tẹ̀tẹ̀. Nígbà yóò wá fún mi, ó wá bá mi sọ̀rọ̀, ó wá tó gbàdúrà lójú yẹn tó wá padà ṣe bó ṣe wà. Mo wá kí wá gbogbo àwọn iṣẹ́ tí mò ń dáwọ́lé gbogbo ẹ̀yọ́ kékeré ńlá, mo ní ṣọ́ọ̀bù tí ń discourse ṣùgbọ́n sọ fún mi. Táìmù kan náà wà tí arákùnrin kan tó ti ní ọdẹ orí tọkàndé wá ká mi mọ́lé tó fẹ́ bẹ́ mi lórí ọjọ́ pé ọwọ́ mi ara àwọn ẹ̀dẹ́bá ru ọwọ́ ìwé pé kò bẹ́ẹ̀dì tán gbé mi káàkiri different kínní kí Ọlọ́run tó ṣiṣẹ́ ìwòsàn. Mo wà ní kínní bẹ́ẹ̀ ni mo rí àwòrán bàbá kan. Bàbá yẹn mo rí pé mò ń lọ, bàbá yẹn wà ń lọ lórí afẹ́fẹ́, ohun ẹsẹ̀ rí ọ̀kanlẹ̀ ṣùgbọ́n èmi ń sáré, òun bọ̀ lórí afẹ́fẹ́, gbogbo ara rẹ̀ kìkì funfun ní bẹ́ẹ̀ ni irun orí rẹ̀ ń ṣáìnì kìkì ná. Mo wá jókòó, mo wá kúnlẹ̀ torí pé mi ò lè sáré lọ mọ́ pápá ni. Ó wá lóun fẹ́ ran mi níṣẹ́ ni, mi ì lè sọ̀rọ̀. Mo sáà wò pé mo ti ṣe tán, ọwọ́ tó nà sọ̀rùn báyìí mo rí pé iná sọ̀kalẹ̀, iná bọ́ sí lórí. Mo wá ń fèdè fọ̀, mo wá ń sọ tẹ́lẹ̀ títí mo sọ tẹ́lẹ̀ tó gbogbo yẹn náà fẹ́ díẹ̀ nìkan tó fẹ́ travel tó pé mo fẹ́ travel, mo fẹ́ ṣe kíní kan báyìí o. Gbogbo àwọn sọ fún mi wọ́n òun fẹ́ ràn mí níṣẹ́, ṣùgbọ́n gbà yẹn mi ò tó ń fẹ́ gbà. Mo tún fẹ́ sọ pé mo fẹ́ travel out o pé kíní kan mo mi nítorí pé iṣẹ́ tí mo tún ṣe irú iṣẹ́ báyẹn mo bá àwọn èèyàn processing pé àwọn náà dájú pé mo tún process tèmi náà. Mo ń gbọ́ òkú kí ló fi hàn mí pé o ò níbi kan tí ó sì fi ẹni tí ó jà mí ràn mí pé embassy USA ẹni báyìí tí ó jà ọ̀dànù nílé. Mo dẹ̀ rí pé mo dẹ̀ dé embassy yẹn, mo dẹ̀ ti rí nígbà tó obìnrin tó lọ́wọ́ ní kọ́ ọ̀dà mi ni mo ti gbé àwọn process kan wọ́n ní àárẹ̀ tó fi yẹn ń gbàbò mí ó béèrè kíní gbọ́tọ̀ já mo fẹ́ mọ fírí bẹ́ẹ̀ mo gbóhùn pé ìfẹ́ mi ni
lẹ́yìn ìgbà yẹn ló wá di pé kí n máa gbóhùn kọ́ máa rán mi níṣẹ́ lọ sí báyìí lọ sí báyìí ó wá sọ fún mi pé lọ inú ayé tó ń lọ yìí ó lọ tako àwọn nǹkan kan ó ní ọ̀pọ̀lọpọ̀ ara wọn náà fi hàn ó wọn ò fi èmi ọlọ́run wọn lọ jẹ́ kí wọ́n mọ̀ pé èmi lọ́lọ́run gbogbo àgbáyé lọ jẹ́ kí wọ́n wà nípasẹ̀ Kristi àti nípa agbára jẹ́ kí wọ́n mọ̀ pé kò sí tí ń jẹ́ agbára kò ní jẹ́ lẹ́bọ̀ lóògùn ní aláwọ̀ pa kò sàgbánú wọn èmi lálágbára ló wá fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan ó wá sọ pé àwọn ìjọ tí wọ́n bá ti dálẹ̀ tẹ́nìkan pè lórúkọ ara rẹ̀ pé kì í ṣe ìjọ wọn o pé Jésù Kristi lórí ìjọ ẹnìkan ò gbọ́dọ̀ dájọ́ ọ̀lẹ̀ kó wá pàṣẹ láti ṣe pé ìjọ mi rè tàbí kó wá ṣe pé àmọ́ mú ènìyàn ń gbé dáa náà nítorí pé mo ti dájọ́ ọ̀lẹ̀ ọmọ mi lọ́gbọ́lọ̀ jẹ́ tí n bá lọ ìyẹn ìṣèjọ ọlọ́mọ ó ti di business center ó wá fún mi ní oríṣiríṣi àwọn àmúyẹ ló wá ń pọ̀ pé ìjọ tó wá fẹ́ tí òun wá gbé kalẹ̀ yìí ó ní o torí pé òun ti gbé ìjọ yẹn kalẹ̀ ti pẹ́ wọ́ọ̀kàn wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ mi ohun tí n bá ṣe ń sọ fún ọ lọ́mọ sọ bó ti bẹ̀rẹ̀ sí kó àwọn ìránṣẹ́ ọlọ́run jọ different people díẹ̀ tó yẹ pé ní mo gba yẹn lọ́wọ́ àdìpé ká gbàdúrà fáfọ́jú ìran kó o dé ọ̀fọ̀hún kó o jíǹde kí àwọn amúkò kán mọ́ àwọn move láti ilé òrìṣà kan lọ sí òrìṣà lọ jíṣẹ́ fún àwọn lọ́balọ́ba mà lọ sí ààfin mà jíṣẹ́ ọba mà jíṣẹ́ pé káàmù kan náà jíṣẹ́ pé ṣe àwọn ọba tẹ̀sẹ̀ ń sìn gbogbo láti tẹ́lẹ̀ wọn ẹ̀sìn ọba àkàdédé nílòkù wọn mọ́ ni mo jẹ́ sẹ́kàn táìmù kan pé olúwa sọ pé gbogbo náà ń fi òkú àwọn lọ́balọ́ba sí sẹ́ǹsùn jẹ́ ni iṣẹ́ yẹn lé tí mo rí àwọn kan tán dá ọ̀pá tán náà kí ni kan mo yẹ lágbára tó dúpọ̀ ti sọ fún mi ọ̀pọ̀lọpọ̀ ilé òrìṣà ló ti pè wá tá a ti lọ tá a ti gbé mìíràn ní kọ́rin ní méjì tá a bá jẹ́ pé ẹni ní òrìṣà ó kí ẹ bá jẹ́ pé ẹ̀fẹ́ nù ẹ fáwa ńlẹ̀ àbí kẹ́jẹ́ ká bá ń lè dáa tó gbé gbàtà gbára yẹn dé mo sọ tẹ́lẹ̀ mo lè ríran mo lè mọ̀ àyà tí má gbọ́ lóyìn báyìí yóò máa sọ tẹ́lẹ̀ ó wá ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àti ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn ti wò gẹ́gẹ́ bí àwọn bàbá wọn ibi tí wọ́n ti gba agbára ibi tí agbára wọn ti dé àti oríṣiríṣi nǹkan. ó dà pé ní ọdún 2024 yìí ọlọ́run dídì wà bẹ àwọn ìjọ wò Nàìjíríà nítorí pé tá a bá ní ká wò ó oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ ní ìta bẹ̀rẹ̀ lọ́dún yìí nínú ìjọ tẹ bá gbélé ìjọ kan bá gbélé ẹnìkan ní ìjọ kan ẹ dákun ṣé ẹ ti ní ìṣípayá kan tó jọ bí báyìí. tẹ bá wo on 1 January 1 àsọtẹ́lẹ̀ tó jáde nínú ìpè yìí olùwàpọ̀ ó ní owó tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ mo rí àìkanú àwọn profile tó pè tó rí àsọtẹ́lẹ̀ lóko wa kó tó dìgbà yẹn àsọtẹ́lẹ̀ tí ó gbé Tinubu wọlé tí Olúwa sọ láti inú pè yìí wípé bá ń fẹ́ o bá ń kọ òun ní òbò wọlé ó sọ pé ó ní owó dojú ti àwọn adarí kan kí àwọn ènìyàn lè mọ irú àwọn tó ń darí ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ prọfẹ̀sì tó ń jẹ di olè ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti wá sáré agbára ìdí nìyí tí Ọlọ́run fi sọ àwọn prọfẹ̀sì ẹ̀rí prọfẹ̀sì yẹn lórí péjì wa lórí àwọn ọlọ́pàá tá a ti rìlíìsì sẹ́yìn olùwàwọ̀ dojú tì wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń sáré lọ sọ́mọ àpáàdé wọ́n sì bá wọn sin Ọlọ́run ẹlòmíì ń sin ènìyàn ẹlòmíì ń sin Sàtánì ó ní pé ọ̀nà tí òkùnkùn tó gbà pákéjì ara rẹ̀ tó fi kó àwọn ènìyàn lọ sọ́mọ àpáàdé ẹlòmíì ọ̀nà ọ̀run àpáàdé ń tọ̀ ó sì bọ́lọ̀ Ọlọ́run ni ẹlòmíì ṣe bó ń ṣe Kristi kò sí Kristi èèyàn ní sìn ìdí ìtọ́ Ọlọ́run tú àṣírí nítorí pé Sátánì ń kéré ju wọn ìdí nìyí tí Ọlọ́run ti fi sọ àwọn àsọtẹ́lẹ̀ yẹn ṣáájú wípé òun ó tú àṣírí ọ̀padà rí ẹ bá wo olùwárí ní ìṣèkínní ó ní ọ̀pọ̀lọpọ̀ lára àwọn adarí yìí ọlọ́pọ̀lọpọ̀ wọn ó kù ọlọ́pọ̀lọpọ̀ wọn ó dẹni ẹ̀sìn prọfẹ̀sì yẹn bí ẹ̀mejì ìbẹ̀rù táìmù rẹ̀ mú àtọ́ tí a lọ sí alágbọ̀n recently tí mẹ́sẹ̀jì kan jáde láti àyè náà ó ní wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ó ní wọ́n fi ṣẹ̀ṣẹ̀ ó ní wọ́n pa lára wọn ó ní kí ojú àwọn ènìyàn lè la ọ̀pọ̀lọpọ̀ tán rí yẹn hàn dé wọn mọ́lẹ̀ ni. ẹ dákun ẹsọ̀rọ̀ alágbọ̀n ní ìsìn ẹ lọ sí alágbọ̀n. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ jọ kí lẹ lọ sí alágbọ̀n. a ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀jì ṣùgbọ́n lọ́rọ̀ ọ̀pọ̀ mẹ́sẹ̀jì tá a jẹ́ kò báyìí kan nú àwọn ọmọ wọn pè wá lálágbá pé ẹsẹ̀ jẹ́ mẹ́sẹ̀jì báyìí ó ẹsẹ̀ jẹ́ mẹ́sẹ̀jì báyìí ó wípé kí ni tí ọmọ Ọlọ́run Kristi bá ṣe wà ibẹ̀ ni Jésù wà àwa lọ bẹ̀ nígbà tó wá ní ká jíṣẹ́ fún ohun kan báyìí ìgbésí ayé rẹ̀ ìkọ̀bọ̀ Ọlọ́run kọ̀bọ̀ náà náà mu bí ṣe máa ń fi ọlọ́pàá máa àwọn èèyàn ni wọ́n ti wò pé nítorí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí tẹ̀ ń wò yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ nígbà náà ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn tá pè sí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ọlọ́pàá instrument wọn lọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n bá rí pé kí ni kan fẹ́ sálẹ̀ tí wọ́n fẹ́ pa òtítọ́ ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ṣùgbọ́n nígbà tí ẹ bá dúró torí pé Kristi wà láàyè nínú yín ìgbà yẹn náà ni wọ́n mọ̀ ìgbà yẹn náà wọ́n ń fight wa pé ká wá sálágùn invitation náà pé nígbà tó ń sọ pé ẹ̀sìn kan báyìí character assassination gbàgbọ́ pé sọ́ọ́ jẹ́sẹ̀ yìí mo ni mo jẹ Olúwa ló fi rán mi mo ṣe jẹ́
bá jẹ́ pé bá ń lọ kóòtù go ahead, I have delivered the message. Ìwọ̀n later on pé kíní kan àjọ àṣẹ pé kan sì kò ní náà bẹ́ẹ̀ fẹ́ máa ṣe kíní kan ti fi wá sílẹ̀ lọ́jọ́ náà náà. Kì í ṣe pé bóyá ẹni wọ́n invite yín ni wọ́n fìwé pé wá. wọ́n fìwé pé wá ṣùgbọ́n ìwé fẹ́ẹ́ nìkan náà ààrẹ afẹ́tì àwọn lè ṣùgbọ́n bò tó fi álẹ̀ láàrin ọjọ́ náà náà àjọ ṣe pé kíní torí pé Ọlọ́run wà pẹ̀lú wọn dẹ̀ mọ̀ pé àwa náà a ní Kristi a sì tún lókè. A ní gbogbo a ní Kristi a ní lókè. Àwọn tán yàn Olúwa inú òpè Olúwa ti yan tán gbé bẹ̀bẹ̀. Àwọn náà ti mọ̀ pé yóò padà bumiranki. Ǹjọ́sẹ̀ nítorí pé ó sì tọ́ ọ̀la sọ fún wọn. Orúkọ lọ́wọ́ yín Wòlíì Ọ̀dẹ́dọ̀yìn. Ìgbà míì àwọn èèyàn wò pé mo ti wá gba ìgbàgbọ́ báyìí o, gbogbo àwọn Ògún ṣe kinní kan yẹn, Ọ̀ṣun ṣe nǹkan kan fún mi yẹn, Ọdẹ ṣe kinní kan yẹn, èmi ò ní fẹ́ jẹ́ mọ́tò nípa mo fẹ́ jẹ́ kí wọ́n máa pè mí mọ́ tọlọ́run. Àwọn eléyìí mo fẹ́ kò bá Ọlọ́run, kò bá àyè ibi tọlọ́run mu, kí lẹ fẹ́ sọ sí àwọn. Àwọn aláàkọ́ mo kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo láìkì ìbéèrè yẹn. Ohun àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ò ṣe mistake ní dídá mi ní Yorùbá, kò ṣe mistake. Ìdùnnú mi ni pé Ọlọ́run dá mi sí ẹ̀yà yìí. Ọ̀pọ̀lọpọ̀ tó di pé mo ń jẹ́ mẹ́sẹ̀gì ní èbó, ẹlòmíì kankan bá a ṣe kíní bẹ̀sùn gbẹ́gbà tó wá rí pé mo ń jẹ́ mẹ́sẹ̀gì international ṣe kíní kan pé kì í ṣe pé bóyá mo lọ school, àmì graduate of several school, ṣùgbọ́n mo láìkí pé Ọlọ́run dá mi sí ilẹ̀ Yorùbá láti fọ àwọn àfọ̀mọ́kà àti láti gbé àwọn nǹkan tó yẹ ká gbé yẹ láti mọ̀ inú mi nù. Ẹlẹ́ẹ̀kejì tá a bá wá wọnú ìwé mímọ́, àwọn kan wà tó yẹ pé nígbà tí Ọlọ́run dá ayé ọdẹ ni wọ́n, a dá wọn ní ọdẹ tó yẹ pé ọdẹ iṣẹ́ ọdẹ ní ọ̀pọ̀lọpọ̀ ń ṣe pé orúkọ yẹn kì í ṣe orúkọ yìí kàn jẹ́ ìdánimọ̀ ni, kì í ṣe ẹ bá wò inú ọkọ yẹn orúkọ sọ́ọ̀nìmù ni n ò lè gbà tó bá ń tẹ̀sí ìran yẹn pé Olúwa ti gbé wòlíì kan jáde láti inú ìran yìí rí o, ìran yìí ó ti gbé wòlíì kan jáde tó ti wá wàásù fún wọn nígbà tá a bí Kristi láti fún Kristi lórúkọ, ṣùgbọ́n gbogbo orúkọ àmúyẹ Kristi ọ̀pààrọ̀ tiẹ̀. Ṣùgbọ́n àwọn kan mi wà tá a bá rí pé orúkọ tó ń fún ọya orúkọ yìí ṣe pé kí nìkan ọlá ó wù mí ìsìkẹ́ yẹn nígbà ló wá wà gbogbo sàtífíkẹ́tì mi mo ń jẹ́ ìsìkẹ́ yẹn títí di àkókò tó wá ló wá sọ pé òun gangan lòún ṣèǹjì ẹ̀ fúnra àwọn tó bá tó àkókò láti ṣèǹjì fún ẹ yóò ṣèǹjì ẹ̀ kò mímí ní nǹkan kan nítorí pé bí ẹnìkan bá sọ pé Yéṣùà ló ń pè tí Yéṣùà tó ń pè òṣìṣẹ́ fún ọ o lè gbàdúrà fún lójú fífọ́kọ́ rí náà ọ gbàdúrà fún odi tèmi sì ń pe Jésù lédè tí mo lè dá pè títí ń ṣe sí àmì àìsè ìyanu kọ wá yẹ kí n pe Jésù lórúkọ tí ó ti ṣe sí àmì àìsè ìyanu fún mi tí ó gbàdúrà fàfọ́jú tí ó rìnà tí ó gbàdúrà fàmókùn tí ó rìṣe tí ó porúkọ rẹ̀ tí ó yọ sí mi tí bá wá pe Yéṣùà ní èdè elédè tí ó sì ṣe nǹkan kan kí wàá ní wàá mọ Kristi ní ọ̀nà tó bá kí n fi máa ń sí. ká mọ Kristi ní ọ̀nà tí ó gbà kéèyàn mọ̀ ọ́n gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ní ó fi ṣiṣẹ́ dáadáa. Orí ètò Oòduà Bẹ̀ fún tòní mo lérò pé ẹ ti rí nǹkan kan tàbí méjì dìmú lónìí lórí ìkànnì Oòduà. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá torí pé a pè yín ẹ̀jẹ̀ wa. Gbogbo ọpẹ́ wà fún Ọlọ́run ọ̀gá ògo jùlọ ẹni tó ní ẹ̀mí wa. àdúpẹ́ lórí ìkànnì yìí a ó tún máa mú ètò míì wá lọ́jọ́ míì lórí ètò ojú abẹ tí a ti máa fi ojú abẹ kàn án lónìí. Mo sọ fún yín ṣọ́ọ̀ṣì lálọ ọ̀sẹ̀ tó ń bọ̀ ó lè jẹ́ bómi náà látún lọ, ṣùgbọ́n lórí ètò yìí èmi ní mọ̀ wá ẹ̀yin náà ni màá máa bálágbá lọ́wọ́ Olódùmarè. Mi ò ní gbọ́ burú sí yín, ẹ̀yin náà ní gbọ́ àbúrú sí mi. Táíwò Àtọ́lágbé lórúkọ mi. Títí di ìgbà náà lọ́hùn-ún mo fi ń sábẹ́ oore ọ̀fẹ́ Jésù Kristi. Ó dàbọ̀. Oòduà àtẹ̀wọ̀n rọ̀ bàbá Yorùbá lọ́wọ́ máa pè é bàbá Yorùbá lọ́wọ́ máa pè é ńgbà gbogbo olórí gbogbo wa pátá. Oòduà Móhùnmáwòrán, Gbangba Làṣántà.